ọjọ́ Wednesday kọ́ ló bọ́ sí weekend yẹn ṣá mo kàn mú lọ ilé wa ní straight. ilé yín. mo mú lọ ilé rọ mo mú lọ kó wa straight ní. ok. nítorí pé ilé olóòṣà náà ti bí mi bàbá mi àbúrò bàbá mi gan Ifá ló ń dá oko tá a dẹ̀ ń sọ yìí ìjú ni lọ́nà tàwa kúrò lọ́tà tàwa ń lọ sọ́nà ìdílé oko ìjú ni ó sì wà ń bẹ̀ báyìí dọ́là sìn. so bá mo lọ sóko wọ́n ṣe ohun tí wọ́n máa ń ṣe gẹ́gẹ́ bí ìbílẹ̀ wọ́n ṣe ohun tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìbílẹ̀ jọ́nà lọ́hùn bàbá mi ní ká ṣe ètùtù báyìí kí là ń wí ìfẹ́ pàápàá àṣetà ní ṣe lọ́jọ́ yẹn nǹkan kan ṣẹlẹ̀ níjọ́ tá à ń sọ nígbà tá a ṣètù yẹn bàbá mi sọ fún mi pé tí láàrin oṣù mẹ́sàn-án tí wọ́n bá gbúròó ẹ̀ ní Nàìjíríà tí gbogbo àgbáyé ò bá gbúròó ní Nàìjíríà òun ò ní dáfá mọ́. bàbá yín. yes àbúrò mi jẹ́ bàbá yín pé pẹ̀lú gbogbo iṣẹ́ ètùtù àti àdúrà tẹ̀ ṣe. tí Ifá ń sọ fún yìí. pé tí wọ́n bá gbúròó Sunny Ade within 9 months. àwọn ò ní dáfá mọ́. my dear brother ìṣẹ̀ṣe ò ṣe é fọ́ paradànù o ìṣẹ̀ṣe ò ṣe é fọ́ parẹ́ o. ìṣẹ̀ṣe ò ṣe é fọwọ́ parẹ́. ẹ jẹ́ kí n sáré take yín up mẹ́. ẹ ní ìṣẹ̀ṣe ò ṣe é fọwọ́ parẹ́. ó ń láti jẹ́ pé ẹ ti test ẹ̀ ẹ dẹ̀ bá bẹ́ẹ̀ despite the fact pé ọmọ oníṣẹ̀ṣe ni ṣùgbọ́n aṣọ funfun lẹ́yìn ń wọ̀ yìí gẹ́gẹ́ bí Christian aláṣọ funfun ó rí àláti gbọ́ pé ìṣẹ̀ṣe ò ṣe é fọwọ́ parẹ́ gẹ́gẹ́ bí aláṣọ funfun àbí aládùúrà. ọ̀gbẹ́ni. sá. à ń tanra wa jẹ kò sẹ́ni tó gbọ́ tọ́lọ̀ náà. kò sí. níbo làwọn ti rí ọgbọ́n tiwọn níbo ti ń rí kójọ à ń tanra wa jẹ kí nígbà tó lọ́n dálé ayé ó dá gbogbo ohun tá à ń lò yìí ṣáájú wa gbogbo ewé egbò nǹkan tá à ń lò yìí ó dá ṣáájú wa lẹ́yìn tó wá dá wa tán ló wá sọ fún wa pé ká sọ lórúkọ ká sọ wọn lórúkọ wáì torí tá a bá ń pè wọn kó lè máa jẹ́ àwa èèyàn láti sọ gbogbo ohun tó lọ́n dá yẹn lórúkọ pátápátá gbà tó wà níbí níbẹ̀ náà àwa bí mi nínú ilé kèfèrí bẹ́ẹ̀ yẹn nílé wa onífá wà ń bẹ̀ aláàfáà wà ń bẹ̀ ọlọ́sàn-yìn wà ń bẹ̀ so wọ́n bí mi sínú ẹ̀ ni kí n tó bọ́ báyìí náà kò ṣeé parẹ́ ẹni tó wá fẹ́ parẹ́ wọn ò ní lọ sí ìdẹ̀ olé ọmọ kán ra agbá kán ra nítorí pé bá ń ṣe kó dẹ̀ bùbà kó dẹ̀ máa gbó yẹn kò ṣeé parẹ́ now one thing the other thing is this ó máa ń ṣòro sọ fún yàn but I can't do without telling people tó bá súnmọ́ mi nígbà tí Mósè wà láyé onímọ̀ tí ń ṣe fún ẹ̀ṣẹ̀ kan ṣo ó lè jẹ́ pé ẹlé mẹ́fà náà máa ní kó mú wá fún ẹ̀ṣẹ̀ kan tó máa fi ṣèrúbọ ìmí tó bọ́ bẹ́ẹ̀ tiẹ̀ bá ti tóbi tó ni wọ́n lè ní kó máa pa màálù mẹ́ta kìnnì kan mẹ́rin ṣé ìwé ẹ̀ lè bá ṣẹlẹ̀ sí Jésù wọ́n clear ó clear yẹn ó dẹ̀ sọ fún wa ń jọ yẹn pé òun ò wá láti pa òfin rẹ̀ o bí kò sí láti mú ṣẹ òun ò wá láti pa májẹ̀mú àtijọ́ rẹ̀ láì jẹ́ pé òun mú ṣẹ ó ní ìtumọ̀ náà it has meaning so ó túmọ̀ sí pé nǹkan ṣe yẹ kì í ṣe pé ó bá di o òun mú tuntun wá ni kò dẹ̀ sí nǹkan méjì tó torí ẹ̀ wá torí ẹ̀ṣẹ̀ wa ìtàn sọ fún ẹ̀ṣẹ̀ kankan yẹn it was getting too much ọlọ́dẹ mọ̀ ẹ́pá máa jù báyìí lọ kí ni wọ́n máa dínkù kí ló ṣe fẹ́ gbọ́ ṣé ó mọ̀ máa lu apá lójoojúmọ́ ni kò possible now so kò possible now so as a result ó wà bẹ́ẹ̀ yẹn ẹ wá sọ pé kò sí ṣe wà nǹkan tó lọ ń sọ pé àgbọ́dọ̀ ṣe ní ká forí balẹ̀ wọ́n rò ṣá don't ever wọ́n bá fún ẹ léwé egbò láti fún nǹkan báyìí àbí fún nǹkan báyìí yes déédéé ló ń bọ̀ sí déédéé òòṣà náà gbọ́dọ̀ forí balẹ̀ fún ó dẹ̀ ti ń kọ́ láti gbà yẹn Jésù tí wọ́n dọ́dé náà tún kọ̀ pé yẹn ọ̀gbọ́dọ̀ tẹríba fún òòṣà small gods kì í ṣe pé lọ́wọ́ dẹ̀ mọ́ ń pa ẹ̀ bí tọ́lọ́ ń gbé burú dé ó sọ fún wa pé òun ló ń dá alágbẹ̀dẹ tó ń fẹ́ náà ẹ̀yìn òun ló ń dá ohun èlò tó ń kì sínú náà yẹn so òun ló ń dá tó kì sínú náà òun ló ń dá tó ń kọ́ ó ló ń dá panirun láti panirun so all of these things are straight from God
pátápátá so ìyẹn kò stop wa láti má gbàgbọ́ nínú ewé àtegbò kò fi tó stop wa kò dí wa lọ́wọ́ láti má pe Jésù kò sí láti má pe Jésù tá bá pe Jésù kò dí wa lọ́wọ́ pé ká má lo ewé àtegbò kò dí wa lọ́wọ́ kò dẹ̀ dí wa lọ́wọ́ láti má lo ìlànà Ifá tó jẹ́ tiwa. ṣeun kò dí wa lọ́wọ́ láti má lo ìlànà fọ́sí nítorí pé èmi bá láti inú ilé yẹn gan gidigidi sí. I tell you one thing, ó ṣòro máa sọ fún yàn but this is the real part. I'm looking forward now, I don't look down again. Ọ̀run ni mo ń lọ yẹn. And I tell you what, mo mọ tí mo ń lọ tí n bá dán. So I can't afford to put anything my way at all. You see, èyí tó wá jẹ́ ṣe máa ń sọ fọ́lọ́ kó dáríjì mi. Ìrírí mi ni mo ṣe ń fi ń sọ̀rọ̀. Wọ́n bí mi ń lé ẹ̀ ni. Do you know? Mo bọ́ sínú ẹ̀sìn yìí to African church ni bàbá mi ń lọ. They do anything àwọn churches wáyé they do anything. But anything wọ́n mọ̀ pé kí wọ́n lọ bí aláfà lọ lé ẹni fà wọ́n mọ̀ rárá pàápàá they just do it. So now bẹ́ẹ̀ nǹkan ti ń lọ yẹn ibẹ̀ náà bẹ̀ mí sí. ní oko wa torí pé 5 days náwó sí fa 5 days tí wọ́n náwó sí fa yẹn bàbá mi láti máa bèèrè lórí ẹnìkan kan wá pé gbàgbàjà ń kọ́ ṣé ayé ẹ̀dá kò sí wàhálà fún lọ́jọ́ ìṣẹ́ yìí kankan rí sí i tí wọ́n bá rí nǹkan kan tí wọ́n bá rí pé Ṣẹ́gun báyìí o ọ̀gbẹ́ni oníròyìn tí n bá ṣe ṣóòrù ní ṣọ́ọ̀ṣì same thing tí wọ́n rí yẹn náà máa sọ same thing tẹ bá lọ jẹ́ kí n yà síbi kan during the time tí it's a terrible thing during the time tí èmi pẹ̀lú Sunday ṣe yẹn ogun wà o pẹ̀lú rival ẹ̀ seriously o èmi wà nílé one of those things tó jẹ mí yà tó mú mi rí oríṣiríṣi mọ́ọ̀tì ni pé ìyàwó tí mo fẹ́ sílé 28 years ó ṣe lémi tí ò bímọ o. ìyẹn karotan kì í mọ karotan kì í yẹn 40 years ó fi gbóyún sínú o. 14. yes. ntẹ́yìn wà nínú oyún fún. 3.5 yẹn 40 years gbóyún sínú o tí ò rí bí o. so now àwa ń lé nìyẹn inú ilé mi yẹn 4 bedroom ní tirẹ̀. Sunday fẹ́ travel first travelling ẹ̀. tẹ́ bá ti sọ pé Sunday Ade lè bá wí Sunday ló máa ń pè so ó fẹ́ travel lọ́dún for the first time ó ní ohun tá a ṣe lóríṣiríṣi kó tó káyọ̀ tó now ilé mo wà a ránṣẹ́ sí wọn lọ́hùn pé ó fẹ́ travel bàbá mi kan gbóníṣẹ́ dè wá pé ọmọ ẹ fẹ́ travel o sọ kó yẹ travelling yẹn for 7 days a yẹ for 7 days lóòótọ́ a lè ṣe press conference already ayẹ travelling yẹn kò lè gbélé àwọn yẹn máa wá wálé àsìkò tá a dẹ̀ ń sọ yẹn kò tí ì lè lówó tó máa lọ hòtẹ́ẹ̀lì lọ wọ́n pé ńgbà kan ni ó lè lọ hòtẹ́ẹ̀lì tó wọ́n tẹ̀ fẹ́ lọ hòtẹ́ẹ̀lì pàápàá náà wọ́n á rí náà ó fi ìdàjẹ́ lẹ̀ inú ilé mi yẹn ló wá gbé for that 7 days 7 days yẹn máa parí lé nísìn tó lè lọ lọ́la iṣẹ́ dé láti oko pé ìwọ àti ìyàwó ẹ o ẹ bá bọ̀ nítorí problem ìyàwó mi mo fẹ́ ṣe ọ̀sẹ̀ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ ó máa lágbára ìwọ àti ìyàwó ẹ máa bọ̀ fẹ́ rí yín 4 bedroom flat èmi nìkan náà ló ń gbé bẹ̀ pẹ̀lú ìyàwó mi àti àwọn ọmọ ẹbí. àwọn òbí yín kọ́. as at that time wọ́n ti kú ń gbà yẹn. wọ́n ti kú ń gbà yẹn èmi nìkan ló ń gbé bẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹbí. Sunday lóhùn òdìdá nìkan gbé ilé afẹ́ lọ adé náà ni olóhùn nìkan dáìka dúró lé o ó di pé mo ní láti wá ẹni tí ó máa gbé wa lọ sí ọ̀hún yẹn torí pé mi ò ní mọ́tò tí ò ṣeé gbé torí kí wọ́n dá mọ́tò yẹn wọ́n á dá mọ́tò mọ́ mo lọ wá fan club Sunday fan club tí mi dá lẹ̀ fún president fún Sunday fan club yẹn ọmọ Ondo náà ni tí bá rántí kò wá sọ fún yín but ó ṣiṣẹ́ ní Leventis Technical engineer fún mọ́tò ni ló ń ṣe president bọ́ ẹ lọ sí Èkó ní ọlọ́dà bọ́túnlá o Sunday dé wà nílé mi
wọ́n ní kí n máa bọ̀ Sunny Ade òun lè dálé gbé èmi ò ní kẹ̀kẹ́ o kò lè wọ́n mọ́tò transport so ìyẹn ni kí ló ṣe ohun tí mo fẹ́ ni pé kó fún mi ní driver kan pẹ̀lú mọ́tò kó gbé wa lọ sí ọ̀hún wa ó ní ó ṣe kó ń gbé mọ́tò pé òun á dọ́ ọbẹ̀ tí ó ń tà ń lọ sí yẹn wọ́n fẹ́ rí tó à ń lọ sí ọmọ Oǹdó náà dẹni bá a ti jọ lọ́njọ́ yẹn tó gbé àbọ̀ nìyẹn ká má sọ nǹkan tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ rárá ní tó ṣẹlẹ̀ ńbẹ̀ tó wá sí gbà significant ni pé nígbà tí wọ́n jókòó dáadáa àwọn onífá ẹgbẹ́ ń wọlé ní àwọn tó ti kọ́ṣẹ́ lọ́dọ̀ tiẹ̀ tán lọ yẹn wọ́n ń wọlé má kànṣẹ̀ má yúra má ṣèṣe ìkan wá wọlé kékeré àwòrán ń pè é bó ti wọlé sórí wọlé Sunday dùbúlẹ̀ ní consulting room yẹn ó dùbúlẹ̀ èmi jókòó ẹnu ọ̀nà báyìí òun dùbúlẹ̀ báyìí ó gbé orí sí mi ní ẹsẹ̀ ìyẹn kékeré àwọn wọlé ń jọ́nà lọ́hùn ó ní ẹbí sàn ní èrè sọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ mọ́ tẹ̀ lórí mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé bọ́ọ̀lù ló ń lọ sí ìlú òyìnbó. ẹ sọ fún wọn náà. mò ń bọ̀rọ̀ bọ̀ lóògùn bọ́ọ̀lù ló ń lọ ìlú òyìnbó má ṣe rí ẹja rí má ṣe rí ẹjọ́ mo ti lọ sí kẹjà mo gbàdé bí mo lọ wọ manifest ọ̀la ló ṣe ń lọ ó yẹ kó ti lọ ní last week ọ̀la ló ṣe ń lọ ìzáàsó ọ̀rẹ́ wa ó lọ tán ni mo béèrè lọ́wọ́ bàbá mi kí ló ṣẹlẹ̀ kì í ṣe jọ yẹn o sọ̀rọ̀ ti lọ ń jọ kí ló báwo ni kí lè ṣe mọ̀ ó ní kí n máa wò ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ yẹn láàrin ibẹ̀ yẹn kí n máa wò ní tèmi ìlú ìbú tó fẹ́ lọ yẹn tó bá lọ ń jọ yẹn tó wáyé pé tó fẹ́ lọ ń jọ yẹn tó wáyé pé lọ ń jọ yẹn nǹkan méjì one or two things will happen tí ó wà possible kí plane crash kò ní wálé mọ́ ẹni tó wá ń bá a sọ̀rọ̀ yẹn gan-an ni babaláwo fún rival lẹ̀. ok ó ti yé dáadáa sí ó ti yé mi ó ti yé mi tí n bá tọ́ra máa make sọ̀rọ̀ tí o. ó dà èmi mo ń tẹ̀lé yín mo dẹ̀ ń kóòdì mo ń decode àwọn kóòdì tẹ́yìn. so bí yẹn ti rí yẹn mi mọ̀ tí. ibi tá a máa padà sí sìn ẹ ti establish point yín lórí oní ìṣẹ̀ṣẹ̀dé. àti mo ṣe meet ẹ. bẹ́ẹ̀ ṣe meet ẹ wá sọ pé ibi tẹ́ délẹ̀ kan nípa ẹ mú ọ dé ọ̀dọ̀ wọ́n pé bàbá wa sọ wípé 9 months tí wọ́n bá popular ní Nàìjíríà ìgbẹ́ àwọn máa pa ìṣẹ̀ṣẹ̀ tì. ẹ ṣe before that 9 months ló ṣe record kan. Challenge Cup. ó gbàgbé Challenge Cup. wọ́n ti ṣe the first alánulolúwa ṣáájú gbàdẹ́ nsọ. àti tipẹ́tipẹ́ mi ti wọlé. kẹ́ tó mọ̀ wọ́n yẹn wọ́n ti ṣe record kankan. ó ti ṣe record no kí n tó mọ̀ wọ́n kò ṣe record kankan rárá. kẹ́ tó lọ sí ṣú party wọn ní quality ọ̀mẹ́. kò sí ìṣẹ́kọ̀ọ́ wọ́n ti ṣe record so ẹ̀yin bá tẹ́ mọ̀ wọ́n náà ṣe alánulolúwa so after àgbà yẹn lẹ wá lọ ṣàdúrà tẹ ṣe lẹ́yìn yẹn náà wá ṣe Challenge Cup. bẹ́ẹ̀ni. That was 68. That's right. So maybe 67 le mo. 67. Àbí 66. No. Ó ti earlier o. Mi ò rántí exactly mọ́ ni o. Nígbà tó oṣù kẹta. Tí wọ́n kúrò ọ̀dọ̀. Tó ti ń play. Ni mo pàdé ẹ̀. Okay. Kò lè ṣe rẹ́kọ̀dì lẹ́sẹ̀kẹsẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Àtọ́dún kan tí ò bá tọ́dún méjì papọ̀. So I can't remember exactly. All right. So bí yẹn ti lọ nìyẹn. Ibo ló kàn sí. A sọ̀rọ̀ gba Challenge Cup wá jáde pẹ̀lú ṣé prophecy la máa pè é àbí no a lè pè ní prediction prophecy náà. Prophecy ni tí ò bá síbi tí bébí kan bá kù tán gbúrú ẹ̀ òun ò dáfà ẹ̀ mọ́ Challenge Cup jáde and glory be to God Challenge Cup tó jáde yẹn bó ti ń gòkè lọ títí náà nìyẹn bó ti ń gòkè lọ títí so òun gan lára ó so mọ́ mi dáadáa pé èèyàn lélẹ́yìn so èmi gan bí ẹni tó ti lùlù yẹn rí tó dẹ̀ mọ nǹkan tó wà níbẹ̀ mò ń ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ mi gbogbo nǹkan míì tí mò ń ṣe mi ò tiẹ̀ jẹ́ kó mọ̀ rárá pé mò ń ṣe I was just ṣe gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe kíní yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ the interest there and gẹ́gẹ́ bí nature tèmi tí n bá ń ṣèrànlọ́wọ́ fún èèyàn tó bá ń gòkè inú máa ń dùn ni
máa ṣọ́ ni ìbolókù sí mo dẹ̀ ń ṣiṣẹ́ mi máa náwó mi náà ni kó ṣáà ti máa rẹ̀. And one thing kan tó dẹ̀ help me seriously ni pé mi ò jẹ́ kéèyàn mọ̀ mí. I like to be heard, not seen. Okay. I like to be heard, not seen. So mi jẹ́ kéèyàn mọ̀ mí rárá. Bí ó ní yẹn ti mọ̀ mí gan, ó ń jọ mí lójú. Ta ni ẹ? Yẹn bí kékeré awo yẹn ṣe mọ̀ mí. Oh, okay. Ó jọ mí lójú. Tó ní ṣe mi ti bí ìwọ lògùn délé. Yes, ìwọ lògùn délé náà. Wọ́n ṣe máa ṣe rí ẹ̀ ṣá. Ó mì pé nǹkan ti lọ lóríṣiríṣi. Kí ló ṣe mọ̀ pé mi lògùn délé? Ó jọ mí lójú. Tó pé tá a bá lọ show, tí n bá lọ ṣe show ẹ̀, tí n bá lọ máa ń lọ watch ẹ̀ ní ìbánisọ̀ ní ilé ìtẹ́wọ́ta. Máa lọ every Wednesday máa ń lọ watch show ẹ̀. Mo lè lo 1 hour 2 hours níbẹ̀ kí n má lọ. Tí n bá lọ pẹ̀lú ìyàwó mi kò kú sọ́mọ kò sí kankan. Ibi tí n bá jókòó kọ́ ni ìyàwó máa jókòó sí. Tẹ́lifíṣàn ní tó bá fẹ́ pè wá àpò ránṣẹ́ sí mi àpò ránṣẹ́ sí ìyàwó mi. Tó bá ti ń pè mí ìyàwó mi ló máa lọ náwó. Bẹ́ẹ̀ bá fojú sùn lọ tó sùn bọ̀ débi tó jókòó sí tẹ́wá rẹ̀ pé tó jókòó tì yẹn nìyẹn lọ́kọ̀ ẹ̀ yàmi kí n so mi ò jẹ́ kíyàn mọ̀ dá mi mọ̀ ó dẹ̀ help me seriously kan tó mọ̀ mí yẹn àti gòkè pátápátá gbà kò sí eré bọ́mọ́ àti gbà nílẹ̀ tí ń gòkè nìyẹn so ọ̀rẹ́ wa dẹ̀ seriously. Ṣé ẹ mọ ọmọ ṣe dọ́dọ̀ Abioro bàbá Abioro? No kò bá sọ gbà tó dọ́dọ̀ Abioro. Okay. Gẹ́gẹ́ bí eléré kò ní gbogbo almost everything ló sọ fún mi o but ó ti ṣe tán kémi tẹ̀ tó mọ̀ pé ọ̀dọ̀ Abioro ló wà. Okay. So now ọ̀dọ̀ Abioro yẹn tó wà yẹn wọ́n try fún dáadáa ń bẹ̀ mi ò mọ̀ bẹ́ẹ̀ fẹ́ bọ̀ nǹkan mi before ẹ sọ. wọ́n try fún dáadáa ń bẹ̀ o ṣùgbọ́n kíní kan wà tí Abioro ṣe tí mi ò like tí mo discover nígbà tí mo lọ ṣiṣẹ́ fún à ń bọ̀ ń bẹ̀ yẹn o tí mi ò like Abioro was a cheater. It was a cheater. Now ebi ilé ayé rẹ̀ ti rí náà ni àwọn tó níyẹn wọ́n máa oppress ẹ̀ kó wọ́n bá gòkè náà. So àwọn oppressors ó natural kí a ní oppressors. Yes. Ó normal. Ìwọ ló nígbà kan oppress ẹ̀. So wọ́n á ṣiṣẹ́ títí wọ́n á ṣe dáadáa kò ní fún right tó wà entitled sí gẹ́gẹ́ bí agreement wọn kò ní fún rárá. So àyìn tó gbé mi dé tó mú mi mọ Síkírù Àyìndé Barrister mi kò ní fún ọ rárá. So nígbà tí wọ́n ń ṣiṣẹ́ lọ first agreement tàbí second agreement wọ́n ṣe I was very much aware. Second agreement. Tó pẹ̀lú Abioro ṣe. But more ti first agreement. How many years don sign the first agreement? First agreement 3 years ni. 3 years. Second agreement wọn kọ́. Second agreement yẹn náà 3 years ni. But ṣé wọ́n parí the first one ṣé ó expire kan tó sign the second one? Wọ́n parí. Ṣé 3 years na be 5 years? No 5 years rárá. Okay. 5 years. So wọ́n parí ìyẹn kan tó ṣe agreement mi. But ní tó wá ṣẹlẹ̀ ni pé agreement tí mi rí yẹn there's a clause there tí mo so mọ́ báyìí gidigidi gan. Àṣìṣe nígbà tí máa lọ on transfer sí Kano láti King Sunny Ade mo pe Sunny Ade kalẹ̀ má ever sign any agreement pẹ̀lú until tí n bá dé o má ever sign mi ò sọ fún ohun tí mo rí o tó pé mi ò mọ iye ewu tó náà kà but ìrìn àjò mi ó ti la ẹ̀mí lójú dáadáa má sign agreement mi o mo sọ fún don't sign any other agreement kí n máa fi dé o clause tó wà ní agreement yẹn rèé tí records Sunny Ade bá ta 1,000 copies you be entitled to 5% of the total profit accrued by the company. Total profit? Yes. Lórí gbogbo. tó wà ní agreement yẹn mo sọ fún yẹn. Lórí gbogbo iṣẹ́ àwọn tó kù. That clause yẹn ṣé o gan ọ̀dà ọmọ ẹ̀kọ́ náà ọmọ àtúbẹ̀ yẹn you will be entitled to 5% of the 5% of the profit accrued by the company gan náà sọ sínú agreement yẹn. So that means gbogbo iṣẹ́ tí Sunny Ade Barrister gbogbo àwọn tó kù tó ń bá ṣe 5% of the total profit. Of the company. Ó máa kú sọ́dọ̀ King Sunny Ade. That clause mo hold there. Mo de ṣe bi mo bi ta gbé lọ mo bi ta gbé dé mo bi ta mo mọ̀ pé 1,000 ṣé wá jẹ́ 1,000 wá jẹ́ copies pẹ̀lú àdẹ̀ sinmi mi ò sinmi o I never
Ọlọ́run ṣe tán Sunny Ade náà ṣì wà láyé yóò sí mi o now kémi tó dé yẹn ó ti pè àbúrò ti pè Sunny Ade ó kò bò lórí ó kò bò lé and as usual àwọn eléré wọn life flamboyancy ó fún mọ́tò Ṣàgàrí ó fún ní ìtọ́ àfi kẹrù ó tún ra equipment tuntun fún ṣe equipment tó ń lò jàgàjàgà tá a jọ tó mọ́ra wọn ni ó tún ra equipment fún but before then ó ra instrument yẹ o instrument yẹ I was instrumental to that instrument tó ń ra o. tí King Sunny Ade rà fúnra wọn. fúnra ẹ̀ tèmi kò sórí ìgbà tó wá bẹ̀rẹ̀ yẹn equipment sì mi ń lò nígbà tí mo ń lo mambo ni mo kó fóun first. Okay. tó jẹ́ pé tá a bá ti pé èmi náà ní equipment mi mo kó fún first nítorí pé Jídé fẹ́ mú má bẹ́. Jídé Smith. Jídé Smith òun gba instrument lọ́wọ́ ẹ̀ ń gbà yẹn ó fẹ́ mú má bẹ́. Sunday gba eré Jídé gbèrè ó wá bọ́ síjọ́ kan náà lọ́wọ́ sọ pé wọ́n ní ṣeré tí Sunday gbà èmi dẹ̀ ti ń sọ Monday Sunday and he held on to that till the very moment tó bá ti gbèrè bóyá èpìn ló gbà tẹ́nìkan bá one pound wá fún ẹ láéláé ilé èpìn nìyẹn ni kò ṣe. ètò bá ti kọ́kọ́ wá ni. tó bá kọ́ ẹ̀yìn lálùbáríkà system èṣù rẹ̀ nìyẹn ní kò ṣe o tí o bá ṣe yẹn kò bọ́ sí o so ó dúró sórí wàá sọ pé bọ̀dá ló ń pè nígbà náà báyìí ṣé yẹn ni go sheet pẹ̀lú ẹ̀ èyí tí wọ́n ṣe ń kó fún yìí wà nínú ilé lọ́mi orí yẹn gbà lọ bí play ẹ kò dójú tì tí wọ́n kọ́ ló sáà pẹ̀lú ẹni tí wọ́n tún pẹ́ gbélé fún bó ti ní tiẹ̀ àkọ́kọ́ tiẹ̀ nìyẹn so now ti London yẹn èyí tó ta ń ràjọ ó ti wá ní interest nínú equipment gan gidigidi wà lọ London kò ra second hand tó bá rẹ second hand London wà á rí i pé tó bá kó débi báyìí wọn á máa ṣe dàsákì ẹ̀ ni so ó dẹ̀ gbà kí ló ń ṣe bẹ́ẹ̀ ṣe jọ gbà pé ṣé gbà passport kankan oríṣiríṣi lẹ̀ àwa ṣe dance I organize a dance fún kọ́ láti kówó jọ bó ṣe lọ sí London akọni ẹ̀ tó rà sí nǹkan tó dẹ̀ fà á tí mo. ṣé àwọn nìkan náà lọ ń gbà yẹn. àwọn nìkan ni. àwọn báńdò tẹ̀lé wọn. nìkan ló lọ equipment wa so bí we are going very very well. so ó mi pé èyí tí wọ́n kọ́kọ́ lọ yẹn wọn tó ń fi ra equipment wọn yẹn kò wá publicized bí èyí tí wọ́n padà lọ́kọ̀ọ́lá. kò wá publicized. rárá ṣé ojoojúmọ́ lójú ńlá sí torí lẹ́yìn yẹn gbogbo ní royal publicity náà wà pé ìṣẹ̀pẹ́ ká fẹ́ publicity packaging ni ẹ ló máa ń jẹ́ kékeré ṣe kékeré ó lè sọ nígbà bàbá nǹkan tó dáa bó ti dáa gan-an náà sọ yẹn ìpolówó ńlá orí ọjà tó bá mọ̀ ń kékeré tí wọ́n bá gbé ẹ sókè báyìí wọ́n á rò pé ojú bẹ́ẹ̀ lọ ìpolówó lọ mo bá tọ̀ abúlé èmi gbà kí n ṣe sọ̀tò tàbí rò lọ a fẹ́ gba publicity nítorí mi gan bí ìgbà tí èmi jẹ́ manager even though mo ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni pé èmi ni manager àtàn níbi a fẹ́ gba royal publicity fún publicity o àbí rò ní ṣe nígbà tí òun bá gba kinní fún bá Sunday sí ìdìwọ̀n náà ṣàwọn ní òun náà fẹ́ gbà kìnìún kan náà lóun fẹ́ gbà tàbí náà lóun fẹ́ gbà yá ṣe mentality ẹ̀ rather than kúkú ní kí wọ́n máa ṣe policy fún kúkú company ẹ̀ decency náà lóun fẹ́ gbà gbogbo àwọn tí mò ń sọ nípa ẹ̀ so àwọn ò lè ṣe o mo rán rí sí kíní ẹ̀ mo rán rí sí mo gba ọ̀gbẹ́ni ẹ̀fọ́ ló ń sanwó ẹ̀ o ó gba àwọn fún ìyẹn gan ló wá jẹ́ kí and it was really good. And I did one thing. But when I did one thing again. Mo wá ròṣà fún ní táìtì ẹ̀ ló dáa jù nínú àwọn oníjùjú yẹn. Talent tó dáa jù nínú àwọn jùjú. At that time yẹn Nightingale wà níbẹ̀. Àyìnlé Bákàrẹ̀ wà níbẹ̀. Délé Òjó yìí fún was there.
àti Àyìndé Bákàrè kóòtù kan. Àyìndé Bákàrè Nightingale Àyìndé Bákàrè Délé Òjó àti bàbá tó pè é yàyìn Ìdòwú ni wàá ṣàwọn gan. Ìdòwú ni wàá ṣàwọn tó tẹ̀lé wa létà ìsàn yìí Ìdòwú ni wàá tẹ̀lé wa Nightingale Délé Òjó. Àwọn mẹ́rin ló wà ní Vogue ńgbà náà pọ̀ bẹ́ẹ̀ mọ́ kan sápá mi lórí sìn àwọn mẹ́rin ló wà ní Vogue ńgbà yẹn wọ́n bá àwọn mẹ́rin yẹn ní náà wà pẹ̀lú náà ń ṣeré wọ́n sí lọ́dọ̀ àríwó ok àwọn náà ń ṣeré ńgbà náà. Àìké Dáìró ńkọ́. Àìké ṣe ok orí ẹ pé gan Àìké Dáìró Nightingale Délé Òjó Àyìndé Bákàrè àti Àyìndé Bákàrè tó bá ń play any one of them mo sọ fún yín lẹ́ẹ̀kan tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ ẹ̀ ní mọ̀ pé he had that voice at that time so tẹ́ ẹ̀ bá gbọ́ so àwọn ọmọ yẹn ló wà ń ta ń gbà yẹn ká tó evolve music tiẹ̀ and what I did was to ọ̀rọ̀ ní sẹ́mi lọ́kàn tó yà yẹ what I did was to pick nínú àwọn existing bands yẹn eléyìí ń play nǹkan báyìí mo yọ síbí eléyìí ń play nǹkan báyìí mo yọ síbí eléyìí ń play nǹkan báyìí mo yọ síbí so olúkàkú ló máa play style ẹ̀ tí àwọn èkó ti yàtọ̀ bí a ṣe evolve tiẹ̀ yẹn tó di Sunny style yẹn.